Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní Face TV Africa. A rọ̀ yín, a bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá wa máa subscribe sórí Face TV Africa kẹ́ ẹ bá wa máa share. Nǹkan tá fẹ́ sọ̀rọ̀ lélẹ̀ ní ó dá lórí ọ̀rọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Bola Ahmed ọmọ Tinubu jagabangbọ̀gbọ̀. Èmi ò kí ẹ̀ nípa àwọn ọ̀rọ̀ but nǹkan tèmi máa ń sọ ni pé mo ń fẹ́ ká máa believe pé tí àbá kí ń bára wa sòótọ́ ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kò lè sí ìlọsíwájú ò lè dé bá wa. Some people will be saying maybe Bola Ahmed Tinubu is contesting for president, you are not supposed to be saying this. Let's forget about that. Reality ni tí àwa Yorùbá la ní nǹkan kan, àwa Yorùbá ní nǹkan kan tí Yorùbá kì í máa ń gbè lẹ́yìn àbòsí. Yorùbá ní kinní yẹn tí ọmọ Yorùbá bá tọ́ sí president tó jẹ́ pé ní yìí ó lè ṣe president yẹn but tó ti ṣàṣemáṣe kan tẹ́lẹ̀ rí, Yorùbá máa jẹ́ kó máa yí àwọn èèyàn pé ẹni yìí ti ṣàṣemáṣe rí, ẹ má gbé fún. Ọ̀rọ̀ Yorùbá nìyẹn. Yorùbá ò lábòsí bí àwọn tribe tó kù but a ti ń fẹ́ máa padà sẹ́yìn. Ọbásanjọ́ kọ lẹ́tà lórí ọ̀rọ̀ àwọn fún youth nípa pé òkè ẹ̀yin youth ẹ ní láti wà focus because what is happening in Nigeria, we have to restructure, we have to change the face of this country. It's getting too much, it's getting worse day by day, and I fẹ́ understand pé Nigeria ń bàjẹ́ sí lójoojúmọ́ because tẹ́ bá wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ Nigeria yìí sìn tí àbá kí ń bára wa sọ òótọ́ ọ̀rọ̀ a lè ní lọ síwájú. Bola Ahmed Tinubu ó fẹ́ jẹ president kò jẹ president, èmi náà support ẹ̀ but ibi tí Bola Ahmed Tinubu bá kù sí ẹ jẹ́ ká sọ. Ọ̀rọ̀ tí Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ nípa ọ̀rọ̀ lẹ́tà tó kọ síta yẹn èmi ò tí ì rí nǹkan tó burú jù mbẹ̀ because ó advise àwọn youth ni accepted pé òun náà láṣemáṣe títí ẹ̀, kò sẹ́ni tó láṣemáṣe títí ẹ̀. Everybody tó ń comment tó ń sọ pé ìwọ náà kí ni wọ́n kan, èmi náà ní àṣemáṣe ti tèmi but most of people ní Nigeria in the whole world ló ti ń ṣẹlẹ̀. Tó bá ti ṣàṣemáṣe tó bá ti lè mọ̀ wípé kí ni èmi náà ti jẹ̀bi tó wá correct ara ẹ̀, òun ló dájú. Bola Ahmed Tinubu ò lẹ́nu ọ̀rọ̀ láti bú Olúṣẹ́gun Ọbásanjọ́ because tá bá ń bára wa jà kò mú ìpè ká má rántí ìpìlẹ̀. Bola Ahmed Tinubu máa ṣe kẹwọ àwọn fídíò kan kẹwọ àwọn ọ̀rọ̀ tí Olúṣẹ́gun tí Bola Ahmed Tinubu sọ sí Olúṣẹ́gun Ọbásanjọ́. Ó kù díẹ̀ káàtó. Ìdí tí mo sọ pé ó kù díẹ̀ káàtó ni pé tí Bola Ahmed Tinubu bá ń bínú sí wípé Olúṣẹ́gun Ọbásanjọ́ ò support òun àbí kò endorse òun in 1999 nígbà tí Ọbásanjọ́ contest fún president ilẹ̀ Yorùbá mélòó ló dìbò fún Olúṣẹ́gun Ọbásanjọ́? Ṣé Tinubu tá ń sọ̀rọ̀ yìí ṣé òun náà dìbò fún Ọbásanjọ́? Kò dìbò fún. Fọláyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìbò fún. Àtẹ̀jú tí mo bá yín sọ̀rọ̀ yìí Fọláyé la dìbò fún. Kò sí ọmọ Yorùbá kankan, díẹ̀ nínú wa a lè má ju 30% lọ torí ẹ̀ gbogbo gómìnà tó wà ní South West nígbà yẹn AD ni wọ́n, àmọ́ Haúsá gbé wọlé pẹ̀lú ìbò wọn. Tí Ọbásanjọ́ ò bá wá support ẹ̀ sìn torí kò support Tinubu kò dẹ̀ support Àtíkù, kò dídí sọ pé ẹ má dìbò fún Tinubu. Ó sọ opinion títí ẹni tí àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan ẹ jẹ́ ká máa ro làákàyè. Tàbá wá rò wípé ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó lẹ́tọ̀ọ́ láti sọ torí elder statement ni máa ní so tí kò bá sọ ta ló fẹ́ sọ? Tí kò bá sọ ta ló fẹ́ sọ? Ṣé Ọbásanjọ́ wà important nílẹ̀ Yorùbá l'Àtíkù gbọ́nà bẹ̀? Ọbásanjọ́ wà important nílẹ̀ Yorùbá Tinubu ó gbọ́nà bẹ̀? Ọbásanjọ́ wà important nílẹ̀ Yorùbá Peter Obi gbọ́nà bẹ̀? Ọbásanjọ́ wà important Kwankwaso gbọ́nà bẹ̀? So why tó ṣe jẹ́ wípé torí kó sọ ọ̀rọ̀ yẹn
ó kọ lẹ́tà síta, ó jẹ́ kó yà wá youth wípé a ní láti gba gọ́ọ̀mẹ̀ntì lọ́wọ́ àwọn adigunjẹra, which is true. Ojú àwọn èèyàn ti là. Mi ò ní káwọn èèyàn má dìbò Bọ́lá Ahmed Tinubu o, bẹ̀tùkọ́ tèmi sọ wípé ẹ má jẹ́ ká máa bá àwọn tó jẹ́ lídà wa lórúkọ jẹ́ torí wípé wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ síta. Ọbásanjọ́ ní problem títí ẹ̀, òun náà ní iyú títí ẹ̀, àmọ́ ó ti ṣe débi tó máa ṣe dé, ó ti já lọ́wọ́, ó ti regret ẹ̀. Torí Ọbásanjọ́ lè sọ wípé gbogbo àti òun wà lọ́fíìsì, òun náà ní àṣemáṣe kan tóun náà ṣe, but èèyàn tó ti ṣàṣemáṣe tó ti realize òun ló lè advise àwọn èèyàn. Máa fẹ́ kẹ́ wo fídíò tí Bọ́lá Ahmed Tinubu tó ti ń bú Ọbásanjọ́. One of the earliest and the greatest problem Bola Ahmed Tinubu, brought Endorsement project to this country to help the over-centralization and the diversion of our money. What do they do to it? They punish me as Lagos State Governor. Not personal punish, but the entire Lagos State was punished. That time, they take our money. I create additional job to create opportunity for those who have been in one position for years as council treasurer, council clerks, council this and that, to give them the opportunity to learn more in the computerization of our business in Lagos State then. Obasanjo, instead of expansion, he wants contraction. This is our local government money, our salaries. What the level of wickedness is that? If I take all the money you work for in 30 days, out of it you have bought milk and credit, even maybe granola self, Gary too, and the woman where they sell Bola, and they expect you to pay her. Obasanjo take the money and seize them. Will you call that person a good man or a wicked man? Say it again. So, if he say he had done somebody for you, don't be poison, he won't give you. That one I put for Ambrick for that. I brought the electricity company all the way from America. Pay for the studies. And all necessary little fundamental things before you put on sewing machine before you start sewing the clothes. Obasanjo see him. You know if you tell me say he dey jealous, he has no brain. I say, Papa, this thing is about time now. I'm a city boy from Lagos. It is time
eliminate darkness. Even this telephone you hold, it they get a small little torchlight. Baba, before you can create job, we need the electricity. And they stop them. He took our money and started punishing us by deduction. Every month, we go back home. I look at him one day, I laugh. I say, Baba, what you have done is gear me into action of brain development and mind game. And I'll play it, I will pass it. They spent $16 billion and they don't generate electricity for popcorn. Ever since they come, they share the company, they say one generation, the other one distribution, the other one transmission. Not any of the mission is possible. Estimated billing possible. Stealing your money, picking your pocket. Can that man recommend a leader for you in Nigeria? Is that not sending an agent to pick your pocket? A blind leading the blind. Or it don't go work. They will end up in the ditch. If I talk about Obasanjo and Obi, you think they are human beings together put. One who don't know the way cannot show the way. You know, sometimes when you go play that Toronto ball, and you play too far from the house, and you know Mama they sent you there before, and you meet this man, where is Okedo Street? Is there turn right, turn left, then there, and just branch. Because he fake up. He himself doesn't know. That is Obasanjo, who is endorsing Obi. He no road. Ṣé ti gbọ́? Ṣé rí èmi máa ń wo nǹkan kan tá bá ń wo wípé àwọn elder statesman wa tá bá fẹ́ máa kàn wọ́n lábùkù Tinubu náà máa ìpadà dé elder statesman o. And gbogbo àwọn tó jẹ́ ń sọ̀rọ̀ kákàkiri tó jẹ́ àwọn youth tó support Bola Ahmed Tinubu yìí èmi máa sọ fún yín pé kẹrù làákàyè. Ọbásanjọ́ ń jà fún àwọn youth ni. Èmi pé mi ò sọ pé Ọbásanjọ́ fún ara ẹ̀ saint ni o, but òun fún ara ẹ̀ ti ní ó ti ṣe àṣemáṣe tó jẹ́ ti realize mistake. Tó bá wá sọ fún wa wípé this is the right path, we supposed to follow that place. Now ó sọ fún wa sí pé okay Peter Obi ní kẹ́ dìbò fún, sí ó sọ ti àpò ara ẹ̀ ni. Olúkálukú ló ní opinion ti tiẹ̀, olúkálukú ló ní right láti dìbò fún ẹni tó bá máa dìbò fún. Ohun tí èmi ń sọ fún wa ni pé ẹ má jẹ́ ká bà Ọbásanjọ́ lórúkọ jẹ́ torí pé a fẹ́ win election. He's still one of the leaders we have in Yoruba land that a lot of people respect in the whole world. So for us to tarnish his image, for us to tarnish his reputation, oh my backfire. So that is the advice. Tèmi ń try láti fẹ́ máa sọ fáwọn youth wa àbí àwọn tó support Bola Ahmed Tinubu tó jẹ́ ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká máa bara wa lórúkọ jẹ́ torí pé a fẹ́ ṣe nǹkan, because
ẹni tó support ẹ lénìí ó lè support ẹ lọ́la o tí wọ́n bá ti wá sọ nǹkan tó ò dalẹ̀ lórí lénìí tó bá support ẹ lọ́la èmi wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ níbo ni wọ́n fẹ́ fojú sí àwọn opponent abẹ́rẹ́ sí wọ́n á wú ọ̀rọ̀ tó sọ lánàá síta pé ọ̀ ń tanra wọn ṣèbí ṣé ìwọ náà wọ́n kọ́ ló sọ lẹ́yìn bí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Yorùbá nation ayé ń padà bọ́ ń bẹ̀ another topic nìyẹn ẹ̀rù bó ṣe ń sọ̀rọ̀ síra wọn wọ́n ti gbàgbé pé ọ̀kan ṣoṣo ni wọ́n àtàbá ṣe báyìí ṣe nílẹ̀ Yorùbá a lè ní lọ síwájú so Bọ́lá Ahmed Tinubu àti àwọn tó jẹ́ coordinator àti àwọn tó jẹ́ tó wọ́n ṣagbátẹrù campaign kìíní wọ́n yẹn ẹ ní láti sọ fún Tinubu kó rọra máa bú àwọn èèyàn ó ṣe campaign kan ní Ondo wọ́n ṣe campaign kan recently ó bú Peter Obi ó bú kí àmìwá èébú pọ̀ lára àwọn ará bíbá iná mi ní ká má dìbò fún ọmọ Yorùbá mi ní ká má dìbò fẹ́ni tó wù yín lọ́kàn ara yín but ìtèmi ní pé ẹ má jẹ́ ká barúkọ àwọn leaders wa jẹ́ tó bá jẹ́ pé Bọ́lá Ahmed Tinubu náà ni wọ́n sọ̀rọ̀ síbẹ̀ and I'm very certainly sure all our viewers all our subscribers tó ń gbọ́ wa ẹ mọ̀ pé mo ti support Bọ́lá Ahmed Tinubu dáadáa lórí ètò yìí lórí àwọn nǹkan kan táwọn èèyàn sọ ń pa ẹ̀ tí mo jẹ́ sọ pé no is a lie èmi ò tèmi ní pé ẹ má jẹ́ ká ohun téèyàn yẹn bá ṣe ní kẹjẹ́ ká sọ ẹ má jẹ́ ká bà èèyàn lórúkọ jẹ́ torí pé a fẹ́ wà relevant ẹ má jẹ́ ká bà èèyàn lórúkọ jẹ́ torí pé a fẹ́ jẹ́ nǹkan kan àbí à ń lé nǹkan kan èmi náà wá fẹ́ bà ẹni lórúkọ jẹ́ because Tinubu Ọbásanjọ́ tá à ń sọ̀rọ̀ yìí ó ti support Buhari rí o in 2015 o so tèmi ni wípé a lẹ́tọ̀ọ́ láti máa sọ̀rọ̀ sí àwọn ẹ̀dá Yorùbá bó ti lè rùn tó mọ̀ so èmi ń rọ gbogbo àwọn èèyàn because election tá a fẹ́ ṣe yìí ẹ jẹ́ ká think wise ẹ jẹ́ ká ronú Nàìjíríà ń jìyà a jẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní country everything ti bàjẹ́ everybody ló mọ ẹni tí dọ́là jẹ́ sí ká tẹ̀sán pé dọ́là ti ń padà wálẹ̀ díẹ̀díẹ̀ adúpẹ́ fọlọ́run fún yẹn ẹ̀rù bí láìsí lọ sókè ẹ̀rù wàhálà tí àwọn èèyàn tí wọ́n pass through torí pé wọ́n fẹ́ live life báwo ni president èèyàn bá yẹ kó fẹ́ jẹ president mọ́ wa ló fún wa tí ò ní sọ wípé òkè òun fẹ́ àdírẹ́sì àwọn tó fẹ́ jẹ president lé lórí kò dáná a ní láti gbọ́ òpinú ẹ̀ a ní láti gbọ́ tẹnu ẹ̀ wọ́n láti sọ nǹkan tó fẹ́ ṣe fún wa bó jẹ́ jẹ́ pé àwọn ọmọ Yorùbá tá wà lẹ́kọ̀ọ́ mo má sọ̀rọ̀ kan ẹ̀yọ́ ọmọ Yorùbá tá wà lẹ́kọ̀ọ́ even nǹkan Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ everybody ló mọ record Bọ́lá Ahmed Tinubu because ìwọ́n tó bá wà 1999 tó mọ̀ bàtí Bọ́lá Ahmed Tinubu tó jẹ governor ní Lagos State wà á mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu òun ló strategize òun ló build bí Lagos ṣe di bí tó dé òun ló build ẹ̀ débẹ̀ èmi mọ̀ yẹn bẹ́ẹ̀ because ìwọ́n tó bá ti dé marinari tó dé bábíṣìrí tó a lot of tó bá lọ àwọn ẹgbẹ́ that side yẹn tó bá wọ́n bó ṣe ní 1999 ó lè máa bà ẹ́ but because of a lot of people tó ń tọ́ wọn tí ìrànwọ́ tó ti ju bí 5 years tó bí ń gbà ẹ́ so wọn lè understand nǹkan tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Bọ́lá Ahmed ti ní rẹ́kọ̀dù ẹ̀ tó lè fi sọ pé òkè nǹkan báyìí ni mo ti ṣe báyìí ni mo ṣe rí báyìí ni mo ṣe rí táwọn èèyàn jẹ́ máa believe ẹ̀ kò ń ṣe kó máa bú èèyàn lèmi sọ tó bá ń ṣe wípé gọ́ọ̀mẹ̀ntì wà fúnra wa gan a ní problem ó jẹ́ kí wọ́n ti sanction ẹ̀ àbí kọ́ ti fine ẹ̀ fáwọn nǹkan tó Bọ́lá Ahmed Tinubu ṣe torí nígbà tí àwọn Labour Party àti PDP tí wọ́n bú Bọ́lá Ahmed Tinubu mo wá sórí program mo jẹ́ sọ̀rọ̀ lé lórí
so èmi máa sọ fún àwọn viewers àtàwọn supporters tá à ń jáde tí lọ Ọbásanjọ́ olè ní bàráwò ní kíní kan ní ṣóhun náà ṣe kíní kan ní ẹlẹ́wọ̀n ànídẹ̀ ẹ bá pè lẹ́lẹ́wọ̀n fact ni but ànídẹ̀ ẹ má jẹ́ ká bara wa lórúkọ jẹ́ torí bá fẹ́ jẹ́ ẹ̀rọ kan nílùú Dubai lọ lórí ètò yìí orúkọ mi ò yí padà ọmọọba Oyeyemi Lẹ́kùtì ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.